Drop away, drop away, drop away. Now drop away, drop away, drop away. Pampe ni o, oh, 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 eh, eh. Pampe, oh, Pampe. Ṣọ́ra, má ṣẹ̀ṣẹ̀ bọ́ Pampe, eh. Pampe. Shine your face, oh. Ayé lè di bàràwò, bàràwò, alọ́kọ́lọ́. We are finished for today. Our appointment tomorrow is 7 a.m. Ẹjọ́, mo fẹ́ ká notice at 7 a.m. And to be why to delay wa láàárọ̀. Ọ̀gá, ẹ má bínú sí mi, I'm very sorry. Lẹ́yìn ìgbà tí mo pè é tó wá ṣe sọ pé make up fún mi tó dẹ̀ mọ́ pé a fẹ́ take off 7 o'clock. Má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Aunty, ṣé gbàgbé tí mo sọ fún yín? Màá try kí n ya ogbó sí yẹn lọ́la by the grace of God. So màá lè release yín in time. Okay, ẹ ṣé. Excuse me, my PM. I ṣe mọ̀ pé ó yẹ kẹ́ ti release mi lẹ́yìn. Oh, Femi, mo ti gbàgbé. You know I have a lot in my head. I will try kí n ya my ya will say no like in the release in time. Aunty Tola. Ọ̀la ni ma fẹ́ ya character burial ọkọ yín. Mo bẹ̀ yín please. Costume tí mo ní kẹ́kọ̀ọ́ dá iṣẹ́ rántí. Mi rántí mo ti gbàgbé sílé. Oh my God. Okay, ma pe costumier. Go take measurement in. Ma lè get in láṣọ yẹn. Cool, are we set? Yes, sir. Yeah, so let's move out. So let's go into our hotel. Director, at set. Okay. So far, on va essayer qu'on va pas qu'on ait. Ma fini est volé. Ṣé mo lè jókòó tì? Okay. Ṣé wá okay? Mo notice mo ṣe ń jẹun bẹ́ẹ̀ pé mo rí pé picture tí mo rí lọ́kàn pé ó dà pé ẹ̀ ń ronú. Ẹjọ́ ṣé kò sí ṣá? Dẹ́yìn pàápàá jùlọ nǹkan tó wá gbé mi wá ni pé movie tẹ́ mú dání yìí ẹni tó jókòó síwájú yín ló director. Ẹ má bínú ṣé mo lè béèrè ṣé kò sí. Uncle. Ṣé rí movie tí ó wà lọ́wọ́ mi. Mo ti wò láìmọye ìgbà. Ìdí tí mo fi ń wo movie tí mo fi ń tú wò ni pé ṣé rí ìtàn tó wà nínú fíìmù kò yàtọ̀ sí ìtàn ìgbésí ayé mi àti ọkọ mi. Ṣé rí bí mo ṣe wà? Ọkọ mi ní ọwọ́. Gbajúmọ̀ dẹ̀ tún ní pẹ̀lú. Bí mo dẹ̀ ṣe wà mo nífẹ̀ẹ́ ọkọ mi gidi gan. Mo nífẹ̀ẹ́ ọkọ mi débi wípé kò sí nǹkan tí mi lè ṣe fún un. Tó bá sọ wípé nǹkan kan ṣẹlẹ̀
wípé kí n wá fi ẹ̀mí mi lélẹ̀ fún ọkọ mi mo ṣetán láti filẹ̀ láìrò lẹ́ẹ̀mejì àmọ́ ọkọ mi bó ṣe wà kò ráyè tèmi kò tiẹ̀ kí n rí tèmi rò rárá kò ní táìmù fún mi rárá ìní Àbújá ọ̀la UK ọ̀túnla US Canada káàkiri bó ṣe máa ń fò kiri ti ẹni láì kí n bojú wẹ̀yìn ìwòyàwó tó filẹ̀ sílẹ̀ rárá mo dẹ̀ gba kámú bí gbogbo ìgbàkígbà tó bá ṣàti ń délé ìwọ̀nba ìgbà tí yóò bá fi wà ń lé a máa gbé nígbé ayọ̀ ṣùgbọ́n kàkà kí ọkọ mi kó wá máa múnú mi dùn níwọ̀nba ìgbà kékeré tó máa fi ń wà lẹ́yìn ìbànújẹ́ ni ní gbogbo ìgbà ìbànújẹ́ ayérayé òní ọkọ mi máa fi mí sí ó wá ní ṣùgbọ́n kan lára tó jẹ́ pé kò ṣe é kó rárá owó tó wà ní ara ọkọ mi ó gbóná ju nǹkan mi lọ tó bá rí mi pẹ̀lú gateman ajá tí kúkú lé wa tó bá súnmọ́ mi jù ajá àgàgà kó wá tiẹ̀ lọ rí mi pẹ̀lú ọkùnrin kan tí ò mọ̀ rí rárá ó máa lù mí bí aṣọ òfin ni ẹ̀wọ̀n mo ti wá rò gbẹ̀rù mo ti rò bọ̀ ó ti sú mi. ẹ wo ẹ má sunkún bẹ́ẹ̀ má bínú béèrè tí mo fẹ́ béèrè o ṣé mo lè mọ ọkọ yín yẹn. Honorable Johnson. Mo mọ̀ wọ́n dáadáa kódà máa ń gbọ́ orúkọ yẹn dáadáa ìkànnì àwọn olóṣèlú ilẹ̀ yìí tí gbogbo ayé mọ̀ ni àmọ́ mi tí ní àǹfààní láti rí wọn lójúkorojú so ìyàwó alágbára gan ni mo jókòó tì anyway ju gbogbo ẹ lọ ṣe rí àwa tí a máa ń ṣe movie yìí ọ̀pọ̀lọpọ̀ ìtàn tá a bá kọ ó máa ń bá oríṣiríṣi ìdílé wí bọ̀ kó ṣe pé bóyá ẹnìkan nu wọn àti mọ̀ tẹ́lẹ̀ àbí àmọ́ wọn fi ń bá wọn wí so ìyẹn wà títò nǹkan tó yẹ kí bóyá ẹ wá máa ronú ṣe rí ojú tí mò ń wò yìí kò kí n ṣojú tó yẹ kó máa ronú rárá ẹ̀yin náà ò bẹ̀ ṣe rẹwà so tẹ wá ń fi irú ojú báyìí tẹ fi ń sunkún àbí tẹ ń ronú no kì í ṣe ronú ok ẹ̀yin náà wò sí ẹ wò ń gbà tẹ rẹ́rìn ẹ wò bójú yẹn bó ṣe gún régé tó rẹwà anyway èmi náà wá sáré jẹ mo ní kí n yọjú sí nígbà tí mo rí pé ó dá pé ń ronú anyway mo níbi kan tí mo fẹ́ lọ tó important mi ní lè dúró pẹ́ pẹ̀lú yín. ṣé ẹ máa ń kí n gba. okay no problem. ṣó ti pọ̀jù ni ṣé kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ ṣé o ò nífẹ̀ẹ́ mi mọ́ ni. ok jọ kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ gan-an ṣé o fẹ́ sọ fún mi pé mi ìtọ́jú ẹ̀ tó ni bọ́kùnrin ṣe ń tọ́jú obìnrin ó dá kí wàhálà tó ń fún mi lẹ́nu jọ́mẹ́ta ti pọ̀ jù ṣó dẹ̀ rí ẹni tó lórí kò ní fìlà lọ́rọ̀ ẹ o tó bá mọ àwọn ẹgbẹ́ mi ọkùnrin kan ta bí wọ́n ṣe ń tírìtì ìyàwó wọn ìwọ ò ní máa jowú tí wọ́n jẹ yìí ok o mọṣẹ́ tí mò ń ṣe síbẹ̀síbẹ̀ mo ṣe ṣe tó mọ̀ pé iṣẹ́ wàhálà ni mo ń ṣe tó síbẹ̀síbẹ̀ mo ṣe ń tọ́jú ẹnu lé. I know but nǹkan tí mò ń try láti sọ ni pé sórí apart from pé èèyàn fóbìnrin lówó or èèyàn ṣe fún obìnrin èèyàn nídìí láti máa rọ́pò ẹ̀ time to time the attention of a man to his wife ó wà too important ijó òun gbà mímì ní rótò ẹ̀ lẹ̀ ṣọlá tó bá ti lọ́sìn ó tún lè tójọ́ mẹ́ta I know the kind of job that you do but ṣòro para mi máa gbà kí n máa dá wà nílé 4 days. Sometimes it takes a week, sometimes 2 weeks. Ṣé tí mi bá nífẹ̀ẹ́, màmá ṣe gbogbo eléyìí ni kò dáa. Ṣé mo jáde lónìí? Ìgbà tí mi bá ti níṣẹ́, tí ò sì gbéyà mo fẹ́ ṣiṣẹ́ ilé ni mo wà pẹ̀lú ẹ̀sìn. You been on phone. Láti
ìgbà tá ti jí Ṣọlá orí fóònù ló wà ó wà pẹ̀lú mi but èmi kọ́ ló ń wò ó wò mí ó mọ in fact tí bá ń gbé kò sí pé mo ṣẹ̀ṣẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ mo ṣọ́ pọ̀ mọ́ kọ́lọ́ aṣọ tí mo wọ̀ láàárọ̀. mo máa gbaṣẹ́ mi àwọn tí mò ń bá sọ̀rọ̀ báwo ni máa negotiate fún iṣẹ́ mi ok mo ti gbọ́ màá wọn kàn tí mo máa ṣe ṣó ti tán ṣé mi kan tó fẹ́ ni pé tí n bá ti síbi iṣẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ ṣó ti tán mo ti gbọ́ bá mi nulẹ̀. wọ́n tẹ̀lé dán fún abúnijẹ́ fẹ́ni Pampe wọ́n lè dèkúté èkúté ajẹ́ lójú onílé Pampe Tóbi kí ló ṣe wà tó sùn síbẹ̀ yẹn. Inú mi ni. Inú? Kí ni nǹkan tó jẹ? Mi ò jẹ kankan. Báwo ló ṣe ń wọ́n ẹ́? Àtàárọ̀ kẹ́. Are you okay? Ṣé orí ẹ pé ṣá? So, kí ni drama tó ń try láti ṣe yẹn? Dúró, ṣé o realize pé ọkọ àǹtí ẹ ló dúró síwájú ẹ ṣá? And so, ayé ń ṣerú ẹ̀ náà. Ó ga gan o. Mo fi ojú sọ, mo fi ẹnu sọ, mo tún fi gbogbo kinní mo tún fi sọ. Mo tẹ̀ wò bí ìpẹ́ já ni. Àṣẹ ìtì ẹ̀já. Tóbi, o ṣọ́ pé kò ṣe pé kankan ti ń wọ́rí pẹ̀lú brain ẹ̀. Oh, I see. Torí pé sister ò sí nílé, olóṣèṣe gbogbo àwọn drama tó ń ṣe é sìn. Okay, mo mọ nǹkan tí màá ṣe fún ẹ. Ó ga gan o. Ṣáàtì mi nìkan tó dá wà fún ni. Anyway. Now drop away, drop away, drop away. Now drop away, drop away, drop away. Oge wo fọkàn rẹ balẹ̀ kò sí wàhálà ìlérí ọ̀dọ̀ lè balẹ̀ dókítà tí ń tọ́jú wọn lọ. Àní ẹ̀kọ́ tí mo pò fún wọn lánàá kódà mo ṣẹ̀dánù láàárọ̀ yìí ni wọn ò mú. Kò sí wàhálà dókítà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Màmá ẹ kú jókòó. Màmá mo ti lọ wò wọ́n sìn ara wọn ti wà okay just malaria nìkan tó ṣe wọ́n but mi ò fẹ́ kẹ́ stress wọn because wọ́n need the rest wọ́n sùn lọ́wọ́ gan ẹ má kó ẹ̀mí sókè ara wọn ti balẹ̀ ṣẹ gbọ́. ẹsẹ Ọlọ́run ó dẹsẹ ẹ̀yin ládé. àmì mà bọ mọ́mì fẹ́ máa lọ́ọ́ sìn títí ọ̀sán ọ̀la èmi náà wá yọjú wò wọ́n màá lè fún wọn ní gbogbo oògùn wọn tó kù. iṣẹ́ yóò ní ìbàjẹ́. Jọkẹ́ mo ẹ̀sẹ̀ pé bí àǹtí Tọ́lá ṣe ń bọ̀ yẹn ó yẹ kó dìde pàdé wọn ni. sọ̀gán máa ní fọkàn rẹ̀ balẹ̀ ṣe ti gbọ́ Tọ́lá. ṣé mi ni máa dìde àbí èmi ni máa dìde bá mi. ẹ máa ní pé fọkàn rẹ̀ balẹ̀ ẹ dẹ̀ máa jókòó padà. Sorry, ẹ má bínú. Hello? Hello, Mr. Shola. Ẹ káàsán sir. Ṣé wà okay? Mo wà lórí set ni. Oh, really see much. Mo kàn miss yín ni. Mo wá ní kí n béèrè pé ṣó possible kárí alẹ́ nù. Time wo nìyẹn? Okay, mo máa wá. Bẹ́ẹ̀ ṣe kíní kan fún mi. Ẹ bá mi text address bẹ́ẹ̀. Sure, máa wá ẹ má worry. Okay, no problem. Màá forward address yẹn sí yín láìpẹ́. All right. Ẹ ṣé gidi gan. PM. My director. Jọ̀wọ́. Lẹ́yìn sin yìí, sin wo ló kù ta tún ni? A sì ní sin bíi mẹ́ta, sin àwọn ìjòyè yẹn àti àwọn ọ̀dọ́lù. Ó mọ nǹkan tó máa ṣe fún mi. Bó ṣe ọkàn ló lè bá mi handle bẹ́ẹ̀ ẹ yá. Torí mo níbi kan tó important máa lọ ní 5 o'clock nírọ̀lẹ́. Okay. But tí ìyá ìbá pẹ́ kàn bá mi wá nǹkan kan sọ fún pé mo ṣì busy bá ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́. Torí kí n fẹ́ lọ yẹn ó important gan. Top professor. Okay. Top professor. Ó ṣe. O ti mọ correction now. Okay. Are you sorry? Speak. Action. Ọkàn rẹ̀ balẹ̀ kò sí wàhálà dókítà tí ń bẹ lọ́dọ̀ wọn ẹ ti ń tọ́jú wọn Ọlọ́run fún wọn balẹ̀ lálàáfíà ìlédùn ọ̀dọ̀ ọ̀lẹ.
set ni mo ti ní owó ìgbà yẹn kan náà àwọn artist mi fọ́ mi jẹ n bá ní kí n take èrò yẹn fún ara mi mo ṣe lọ yọ ṣubú ni Ọlọ́run ló máa yọ mí. Ó yìí ṣẹ́jẹ̀. Wọ́n ti bá mi treat ẹ̀ ní clinic kan ní abúlé yẹn. Pẹ̀lú kan ní láti shower ní. Bóyá tóbi wà ní kó bá mi lọ sínú mọ́tò kó lọ páàkì àwọn ẹrù mi kókó gòkè. Àìdá má wọrí, mo wà òkè, jẹ́ kí n lọ shower, má wọrí. Phone ring. Okay. Yes. Orin. Yeah, phone ring. Tani, gbé. Oh, okay. Gbé mo bo we lọ. Hello. Yes, wọ́n wẹ̀ lọ́wọ́ ni. Ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀. Ẹ káàsán. Okay, hold on. Wọ́n ní àwọn jọ wà lóòtẹ́ẹ̀lì lánàá. Hotel lánàá. Wọ́n ní BJ lórúkọ àwọn. Báwo ni Valente? Ó ṣọ̀pọ̀ wa okay. Bó ṣe jẹ́ ní ṣe sọ fún ẹ. Kí lè rò pé lè ṣe fún mi bá ẹjọ́ torí Ọlọ́run. No, mo tiẹ̀ fẹ́ bẹ̀ sórí gbogbo ohun tí mo ṣe ń jọ yẹn mi ò mọ̀ pé ó gentle gbogbo mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ lórí fóònù tó ń bẹ̀bẹ̀ tó ń ṣe jẹ́jẹ́ yẹn mo ti wá wọlá yẹn mo ti dáríjì. To cut a long story short tó o bá ti ṣe nǹkan tí mo sọ yìí ẹnìkan kò ní gbọ́ mo búra tó o dẹ̀ pé mi fún kankan kò sí wàhálà mọ́ 1 million naira péré tó bá ti fún mi the deed is done. 1 million naira. No owó òpókéré mo láti ṣe bẹ́ẹ̀ fún ẹ because ìwọ gan fi ìwọ ọmọlúwàbí hàn ẹlòmíràn 20 million 30 àwọn òbúrú tó yẹn oh nice na 1 million péré ni. Okay. Ṣé tí mo bá ti wá 1 million naira yẹn kò sí wàhálà kankan mọ́? No kò sí ẹni tó máa gbọ́ mọ́. No mi ò dájú débẹ̀ yẹn just 1 million. Okay. Tí mo bá ti arrange 1 million naira yẹn báwo ni mo ṣe máa sanwó yẹn? Thank you. Mo rí pé owó yẹn bọ́ sí pàjáwìrì máa fún anytime èyí ní Saturday láàárọ̀ Monday láago 9 ni owó yẹn gbọ́dọ̀ dọ́wọ́ wa tó bá wá kù ìṣẹ́jú 10 kágo 9 lù strange number kan máa pè é gbé ó máa sọ oríta tó máa gbówó yẹn sí táwa dẹ̀ máa gbà ló bá tán so simple. Monday. This Monday. ọ̀rọ̀ ẹ ti dayọ̀ ni ẹ ó yá mú nǹkan jẹun sí mi lọ́rùn mo rẹ́dí àti nú nǹkan. No, mo wá okay. Are you sure? Máa ṣiṣẹ́ lórí ẹ̀. So Monday. Yeah, cool. But o tún wá pọ̀ tuntun láti help ẹ. Aago 9 àárọ̀ títò. Kò ní ṣe pé kó máa you know. You're a nice guy. Okay. Thank you, eh? Ó dẹ̀ lóò mú nǹkan kan. Mo ti wá okay. O tún bínú nìyẹn o. That's my guy. Òfẹ́ni tó bẹ́ lókè fẹ́, ọjọ́ mélòó la ń lò láyé tàbí wẹ̀wù ìrì o. Máa fẹ́ ò láyé ikú ló ṣe máa fẹ́ ìbàdí. Kí ló wá dé o tá a wà kókó máa yẹ? Gbogbo adarí hurú. Òfẹ́ni tó bẹ́ lókè fẹ́, ọjọ́ mélòó la ń lò láyé tàbí wẹ̀wù ìrì o. Tá a gbẹ̀wù ìrì wọ̀ kí ló dé? Mo ṣe bí ìwà ọmọ ṣáà ló mú ọmọ jòkígbẹ́ ẹni bí tí ò tó púpọ̀ àjìnà sírú wọn oníbàárà tó múlẹ̀ múlẹ̀ ṣe bí ìyọmọ. I'm okay too. Ọmọ kíní kan ojú mọ̀ kí bọ̀bọ̀ yẹn gba 1 million naira lọ́wọ́ mi ṣá. Oh my God, 1 million naira. That's much. Owó yẹn ti pọ̀ jù kẹ́. Obama ti fún un. Mi bá má ṣe kíni tí mi bá fún ní owó yẹn bọ̀bọ̀ yẹn kàn máa bà orúkọ tí mo ti ń build láti ìjọ ìjẹ ni then mi tó fẹ́ kí lé mi dàrú.
Òótọ́ dẹ̀ ni ó lè tún ráìtì lẹ́gbẹ̀ẹ́ kan torí mi fúnra mi gan mi ò fẹ́ kí lè mi dàrú látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó tiẹ̀ ti fẹ́ sú mi torí honorable gbọ́dọ̀ gbọ́ gbogbo pálapàla tó ń ṣẹlẹ̀ rárá àti rárá ọmọ lé mi dànù bí ewúrẹ́ ni ó ṣàánú wa báyìí o but ṣé o ti gba gbogbo àwọn pictures yẹn lọ́wọ́ ẹ̀ ṣá. Mi ì tí ì gbà o ẹ máa make sure pé mo gba gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ ẹ̀. abẹ́tà kó wá bó ṣe máa gbà o. N máa gbà. Ọlọ́run kó ṣàánú wa kọ́lọ́ má tó àṣírí wa síta báyìí o. Ok ọmọ ṣe ní kí n pè kí n sọ fún ẹ ọmọ ṣe ní ká pàdé ní rubí báyìí. Báwo ló ṣe rìn báyìí. Èmi ń lọ sọ́fíìsì báyìí ni mo kàn ní kí n sáré wá yọjú sẹ́ńbì báyìí ni. So màmá máa sọ lórí fóònù dẹ. No problem. Wọ́n lè dèkúté èkúté ajẹ́ lójú onílé Pampe ọmọ ènìyàn wọ́n lè dẹ̀gàdà lágẹ̀mọ́ wọ́n lè gbẹ́ kòtò sílẹ̀ kọ́ńtẹ́ ní oníjẹsí. Ibi tí mo ní ọ̀nà ẹ̀ ó likely tí àbá tètè parí screenplay yẹn. Màdé làárọ̀ la. Goodness. Okay. Bye-bye then. Okay? Daddy, I'm going to school on Monday. Please pay my school fees. Okay. Don't worry. She'll go to school on Monday, okay? Anybody let you on your Monday? Mo bere ni Shola. You will pay school fees on Monday. Níbo lo ti fẹ́ rówó san níjọ́ Monday. Tó bá di next week yìí sì wá ní káwọn ẹ̀gbọ́n náà kó máa bọ̀ lé kó wá jókòó sílé. What is wrong with you these days? Kí ló ń fowó ṣe Shola? Ohun tó bá fowó ṣe ò dẹ̀ sọ fún mi kí mọ̀ ipò tí níbi tó ń invest owó sí. Rather than pé kó máa ní káwọn ọmọ máa jókòó kó máa lọ sí school. Ó fẹ́ sanwó school níjọ́ Monday. Ìwọ máa worry kò sí nǹkan t'Ọlọ́run lè ṣe. Bẹ́ẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run tó bá dijọ́ Monday máa kọ lẹ́tà fún kan lọ drop in school wọn. So kàn ṣe fún mi ní time kékeré so máa sanwó yẹn. Ó yẹ kí wọ́n náà understand mi pé time tí mo wà yìí mo ti wọ red for now. Wọ red. Tó bá wọ red náà wà wọ demorage náà ni. Kí ló fowó ṣe tó fi wọ red? Ṣó ti níbi kan tó ń pump owó sí ni àbò tí ń ṣe business kan àbí wọ́n gbá ẹni àbí because something is definitely wrong tó fi dípò fún wọ red báyìí ojoojúmọ́ dẹ̀ ló ń jáde nínú ilé yìí ó dẹ̀ mọ́ wọlé ó dẹ̀ ló wọ red. Wo ọmọbìnrin ìjọ má kọ ọbọ mi lẹ́nu má kẹ ọbọ mi lẹ́nu láàárọ̀ ẹ̀ jọ torí Ọlọ́run mo ní máa sanwó school wọn. Ṣọlá. Ẹ gbà mí ṣé ìṣepọkùnrin yìí ti ní family mi síta torí tí o bá ṣe pé ní family mi síta kò ní máa dédé sọ pé òun wọ red all the time àmàrò owó ń ná mọ́nú ilé ó tún wá sọ fọ́mọ òun máa sanwó school níjọba. Adé ọ̀láyé ikú ló ṣe máa gbẹ̀yìn bẹ́ẹ̀ ni kí ló wá dé ó táwa kókó máa yẹ. Mo ṣe bí ìwà ọmọ ṣáà ló mú ọmọ jò kígbẹ́ ẹni bí tí ò tó púpọ̀ jìnnà sí wọn. Ṣé mo pé next month ní iṣẹ́ lady tá fẹ́ bẹ̀rẹ̀ yìí tá ló rò pa lè lò nínú àwọn actress wa èyí tá rẹ̀ balẹ̀ dáadáa. Bímbọ́ ṣe nǹkan. Bímbọ́ ṣe mo rí Bímbọ́ ṣe ní ròyìn bet ó níṣẹ́ kan pẹ̀lú mi tó ti bá mi ṣe tó jẹ́ pé same character náà ló play bẹ́ẹ̀ so kó má dà kí mo repeat ojú ẹ̀ mo wá ẹlòmíì náà tí ara ẹ̀ tún balẹ̀. What of Mama and Jaiye Kuti yẹn gan? Okay, it's true. Jaiye Kuti. Good. Hello? So, kí ni? Ó dà pé olórí burúkú ni ọ̀bọ̀ ìṣá. Dúró ṣó fẹ́ pa mí ni. Ní kí ni? Ṣé kò sí sá? Má worry. Jẹ́ ká máa lọ. Chairman, ẹ̀dẹ̀ ní kò sí. Ó wà, má jẹ́ kí n tẹ̀. Mo kàn lọ kóra mi sí wàhálà kan. Ṣé bó ma àwọn fáǹsì wa tó máa ń pè wá yìí? Ọmọbìnrin kan ni ó pè mí.
but ọmọbìnrin yìí ìyàwó alágbára ń lu yìí ni ìyàwó honorable kan òun ni woman yìí so ló ní ká pàdé níbi kan ìgbà tí mo débẹ̀ ọmọbìnrin ti jókòó ti mú ọtí yóò kọrin kí n tó débẹ̀ hòtẹ́ẹ̀lì ni mo dẹ̀ ní pé kí n help ẹ̀ kí n gbé wọ yàrá tó ló ń gbà kí mi dẹ̀ máa bá tèmi lọ. kí ni amadé ní yàrá yẹn sí ọmọkùnrin kan ṣe yọ nìyẹn pẹ̀lú ìbọn lọ́wọ́ ló bá ní ká bọ́ṣọ kò sí àrà tí ò fi mí dá tọ́njọ́ yẹn ló wá bẹ̀rẹ̀ sí threatening mi ó ti sọ mí di ATM tó ń béèrè owó olórí burúkú ni bọ̀bọ̀ tó péré ẹ̀ ní BJ yẹn. BJ ọmọkùnrin yẹn ó pa báyìí. Yes. Ó ní irun mú tó ráǹdì. Ó gangan ló máa jẹ́. Ó máa ń sọ̀rọ̀ inú ẹ̀ dùn bó báyìí. Yes. Mo mọ ọ̀bọ yẹn BJ. Bó ṣe máa ń blackmail àwọn yẹn káàkiri nìyẹn o. BJ. Ṣé o rí pé mo ti ọwọ́ ara mi bọ̀ sọ̀rọ̀ báyìí? Ẹ má wọlé. Mo lọ bọ̀. Hello. Mr. Jaiye, ọ̀gá ní kí gbé fáìlì yìí fún mi. Wọ́n ní kẹ́ complete àwọn nǹkan tó ti ní ìdùnnú fáìlì. Ẹ ti gbọ́. Wà ń bí. Nílẹ̀. Ṣé wọ́n gbọ́ rí pé mistake wà nù fáìlì kò correct ẹ̀ kò tó submit ẹ̀ fọ́gà ni? Ṣẹ́ṣẹ́ mi ni. Tẹ̀fẹ́ ní kẹ́ complete ẹ̀. Ó wà lára ẹ̀. Hello, Shalabani. Ibolo. Okay, to answer. Oh, yeah, my whatever. Auntie. Ẹ̀rẹ̀ mọ̀lẹ́. Ẹjọ́ torí Ọlọ́run, ẹ̀ẹ́dẹ̀ bá mi gbìyànjú sí láti bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin náà ṣàrípò tipẹ́ tí mo ti jókòó síbẹ̀ yẹn. Ẹ bá mi bá wọn sọ bí àmọ́ tí ẹ lè rí wọn. Actually, mo sorry gan. Since tí mo ti fingerprint so mo busy gan nílé. So mi wá lè rí wọn rárá lẹ́yìn. Ẹ kú ṣẹ́ńbí o. Báwo ni? Shalabani. Yeah, sit down. Okay, thank you. Miss Ejo, ṣé Mr. Sholatimo Hacks movie ẹ̀kọ́ nìyẹn? Yeah. Ejo, ṣé mo lè ti kí n? Sure, go ahead. Rántí o. Ẹ̀yin ni Mr. Sholatimo Hacks movie. Yeah. Mo ṣáà ń wo ojú yẹn. Ẹ wò mo máa ń gbádùn movie yín gan. In fact, ẹ ń try gan o. Ẹ ṣé gan. Ẹ ṣé. Well, Shala, ọmọ kan, jẹ́ ká lọ síta. Okay. Lọ́gbọ́n busy gan bí báyìí, mi kẹ́ disturb wọn. Jẹ́ ká máa lọ síta. Okay, no No problem. I'll be right back, okay? All right. Yeah, sure. Okay. Yeah, let's go outside. Bye, man. Ẹ̀yin obìnrin ṣá ẹ máa ń bẹ́ gan, ẹ máa ń fò. Ta ló máa ń bí Olúmọ. ike ni? Kí n má disturb ẹ torí dàbí wà lẹ́nu iṣẹ́. Iṣẹ́ pọ̀ lórí desk mi gan tí mo fẹ́ ṣe. Mi nǹkan tí mo fẹ́ rí ẹ fún ni pé ǹjẹ́ o jẹ́ mọ̀ pé bọ̀bọ́ yẹn pè mí ó bẹ̀rẹ̀ sí threaten me again fún another 1 million naira. One kini? Another 1 million naira? Ọkọ mi ni. Ọkọ mi ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó máa pa mí yanyan ni. Ṣọlá a máa ń pọ̀rọ̀ ìlówó ó máa ń láró náà. Kí ni màá ti ń dò tọ́bọ̀? Owó tí bọ̀bọ̀ yìí ń dìmáàdì fún yìí ti ń pọ̀ ju bó láti fẹ́ máa rí. But ẹnìkan ti wá advice mi ó nítorí pé a fún ní 1 million naira lákọ̀ọ́kọ́ òun ló jẹ́ kó ní gut láti béèrè lẹ́lẹ́ẹ̀kejì pé ká tẹ̀ má try láti fún lọ́tẹ̀ pé tá a bá fún ó máa béèrè ẹlẹ́ẹ̀kẹta. Níbo tí kí wàá ní nǹkan tá a máa ṣe? Èmi ń wò pé bóyá ká padà sí hòtẹ́ ọjọ́ yẹn ká lọ pa orúkọ wa rẹ kó dàbí àké bóyá àti ẹ̀ wá sí hòtẹ́ yẹn lọ́jọ́ yẹn. Ṣé irú nǹkan báyẹn possible ni? Ó máa possible pátápátá owó ló máa jẹ bẹ́ẹ̀ nǹkan kan tó kàn ṣe mí ni pé owó yẹn sì tún máa kéré ju ká san another 1 million naira lọ.
Ọlọ́run máa ṣàánú wa báyọ̀ ìbádẹ́ ní kí n support ẹ pẹ̀lú owó ẹ àmọ́ kò sówó lọ́wọ́ mi mi ti ẹ̀ mọ̀ bóyá ọkọ mi kan ti ń fura ni wọn ò sanwó sàkáǹtì mi láti bẹ̀ last month tó bá ti jẹ́ pé solution nìyẹn ó yà káṣẹ́. sojọ́ wo ló rò pé bóyá lè padà lọ sóòtẹ́ yẹn. nǹkan tó bá ti yá kàn tó pẹ́ mọ̀ tó bá ti dọ̀lá já lọ. no problem gbà yẹn ìwọ máa padà sọ́fíìsì ní tiẹ̀ gbà yẹn jẹ́ kí n máa lọ kí n má disturb ẹ. inú ẹ̀dá jì á ò lè rí o ara la mọ̀ a ò mọ̀nú ẹni tó ń ṣóni ló mọ̀ ni tẹ́dá ò mọ̀. ìyá àjọ wà school I mean ó stubborn gan school ṣó ṣe stubborn dì sí. díẹ̀. mo tẹ̀sí ń bá sọ̀rọ̀ lórí fún ìgbà tá a bá ń sọ̀rọ̀ lórí pé ìyá Badie! Sweetheart. I told you. Mo sọ pé máa wá. Ó rò bí mi ò ní wá. That's my guy, that's my guy. Mo sọ pé mo máa surprise ẹ. You have a lovely wife, you know. Ìyàwó nílé yẹ. Kẹ̀lẹ́. Kẹ̀lẹ́. Mo ní kí o tutù. Kẹ̀lẹ́ Badie, ó jọ ẹ lójú. I told you. Báwo ni iṣẹ́ báwo ni gbogbo ẹ̀? Ṣé gbogbo iṣẹ́ wo ewu? Kí ló wá ṣe ń bí sọ fún mi báwo ló ṣe dé inú ilé ṣé ó fẹ́ dalé mi rú ni ṣé gbogbo ìta àjọ ṣe ń ta yẹn jẹ́ kó mọ níta jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ́ẹ̀ ni kí báwo ló tẹ̀ ṣe mọ inú ilé. I've told you mo sọ fún ẹ pé don ni mi kò síbi tí mi ò lè wọ̀ kò síbi tí mi ò lè dé owó tí mo béèrè lọ́wọ́ ẹ ní kò fún mi. owó lọ́wọ́ tèmi ok owó tí mo fún ẹ ṣé o ti fún mi ní pics padà ni owó tó ẹ gbowó ẹlẹ́kejì mo ya ọ̀dẹ àbí wo jọ torí Ọlọ́run má jẹ́ kí n ever rí ẹsẹ̀ nínú ilé mọ́. What's your problem? Àmì ní kọ́kọ́ ni mo wà ń diṣẹ́ táwọn tó wà ń diṣẹ́ náà bèrè ni mo fún un sọ náà. Ọ̀rẹ́ mi ìwọ náà ni kò fọ́ ni. Òótọ́ ni ó ti pẹ́. Ìwọ kò tí ì pé òótọ́ ni pé kí wọ́n ṣe ni dandan báyìí sí i. That's my guy. Oúnjẹ ti fẹ́ ready o so ọkú oúnjẹ ní pẹ́ ready ẹ má ti lọ. Oúnjẹ má wulẹ̀ ṣèyọnu torí pé kò ní pẹ́ lọ ó fẹ́ travel ni. All the same ló yẹ kán jẹun. Òótọ́ ni madam ṣẹ́rí mo fẹ́ travel bọ̀ mo ti rí ọ̀rẹ́ mi yìí pẹ́ but situation ló máa determine bóyá mo máa lọ àbí kí n lè padà tí n bá tiẹ̀ dúró jẹ́ situation tó máa sọ mò ń padà bọ̀ nínú ilé yìí o. No problem anytime this is your house. Love you ma thank you ẹ pẹ̀lẹ́ ma. ẹ ṣe gan mo bá jẹ lọ máa dáná. Okay that's right ìyàwó ní ìyàwó ẹ iná ṣe olórí burúkú ọ̀bọ̀bọ̀ ẹ. ṣé o fẹ́ bà ayé mi jẹ́ ni jọ torí Ọlọ́run má da ilé irú. Kí n má dànù ilé irú. Listen well kì í ṣe pé mo fẹ́ bà ayé ẹ jẹ́ ayé yẹn ó ti bàjẹ́ I need money 1,060,000 by Monday morning ibi tí mo ti máa ń gba owó yẹn tí mi ò bá rí owó yẹn ń bẹ̀ máa ṣe jù báyìí lọ rò bí mo ń ṣeré ni that's why I love you keep smiling. Màdá ṣe kí n sọ̀rọ̀. No ó ti lọ ṣé mo lọ fẹ́ kò ní pẹ́ lọ torí pé ó fẹ́ travel ó ti lọ wo elérépa kan ni. In fact wọ́n wà very lively wọ́n ti dẹ́rìn pàmí látàwọn. orí ń fọ́ mi orí tẹ̀ fọ́ mi jẹ́ kí n wọlé. o ní jẹun náà ni. ọ̀rọ̀ oúnjẹ kọ́ lè lè fọ́. ok ṣáwà kó wá jẹun pẹ̀lú ọkọ mi. Hello àǹtí mi níbo lẹ wà ẹ wò wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn yín ṣé ni mo rí ọkọ yín pẹ̀lú ọmọbìnrin kan nínú hòtẹ́ẹ̀lì ẹ tètè máa bọ̀ nísinsìnyí. Okay. Manager ṣe reason tí a ṣe pè yín bọ́sítà I need the help yín ni ṣẹ́rí ní on the 6th of November àwa sùn bíbá yìí bẹ́ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ àwọn àfẹ́ kẹ́ bá clear orúkọ wa bẹ́ẹ̀ àti ìgbébé wá sí hòtẹ́ẹ̀lì rárá lọ́jọ́ yẹn reason help tí mo ní lọ́dọ̀ yín nìyẹn. a fẹ́ kí n máa ń clear orúkọ yín kó lùkà sí pẹ́ wà rárá iṣẹ́ ńlá lẹ gbé fún mi yẹn o and ṣe dẹ̀ mọ̀ pé iṣẹ́ ńlá owó ńlá òun ni àwọn Yorùbá máa ń sọ o. ẹ wọ manager ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí àwa méjèèjì tẹ̀ ń wẹ̀ gbajúmọ̀ ni wa ṣó ti yẹ yín àdẹ̀fẹ́ nǹkan tó máa tánìṣì méjì wa rárá
nítorí ẹ̀ làṣíwá bá yín pé kẹjọ nítorí Ọlọ́run gbogbo nǹkan tó bá gbà á ready láti ṣe ẹ jọ̀ọ́. Mo ti ẹ̀jẹ̀ rẹ̀ gbọ̀n because as a movie star I know owó yẹn ò lè jẹ́ problem fún wọn but ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀ ẹ fún mi ní 50,000 naira kí n ṣe good job fún yín. manager owó tẹ dárúkọ yẹn ti pọ̀ jù. Ṣọlá owó yẹn náà pọ̀ tí ká fún wọn ká kúrò mi báyìí ká yanjú kíní once and for all. ẹ jẹ́ kí n fún yín ní 10,000 naira. 10k okay ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká pàjọ́ rẹ̀ sí 30,000 naira like that. okay ẹ má worry kékeré lówó yẹn lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ. ẹ wo ẹ má worry ẹ kàn ṣe good job fún mi ṣe gbọ́. all right thank you very much. orúkọ wo ló wà nínú receipt tí wọ́n fún yín lọ́jọ́ yẹn. okay Mrs. Johnson. all right. In the next 2 hours, I'll do a good job for you. Ẹ ṣé gan. Thank you very much. Ẹ ṣé gan. So, wà wí bàrà sir. Okay. Ẹ ṣé. Báwo ni ká ṣe bá? Ìyẹn ti clear ni. Ó mọ nǹkan tèmi rò fún mi. Bóyá ká jọ kúrò mi báyìí lẹ́yọ kọ̀ọ̀kan, má jẹ́ ká jọ lọ́pọ̀. Torí mi fẹ́ kán tó máa sọ pé bóyá wọ́n rí wa lóòótẹ́ lásìkò àbọ̀dọ̀ ṣọ́ra gan time gan. Jọ torí Ọlọ́run. Okay. Jẹ́ kí n sẹ́ kí o máa lọ. Inú ẹ̀dá jì, a ò lè rí o. Ara la mọ̀, a ò mọ̀nú. Ẹni tó ṣóni ló mọ̀ ni, tẹ́dá ò mọ̀. Ṣẹ̀rí pé ẹni tó gọ̀ ló ra ìṣáná, ẹni tó gbọ́ ló ṣá. Ṣọ́ni bá rìn, ṣọ́ni bá rẹ̀ ayé lé. Ṣọ́ni bá rìn, ṣọ́ni bá rẹ̀ ayé gbẹ̀gẹ́. Ṣọ́ni bá rìn, ṣọ́ni bá rìn. Ọmọ ṣọ́ni bá rìn, ṣọ́ni bá rẹ̀ ayé gbẹ̀gẹ́. Wọ́n lè fi òǹgbẹ ṣe mọ́. Wọ́n lè fi òǹgbẹ ṣe mọ́. Àárín ọ̀tá ló wà tó bá dúró kó ṣọ́ra. Kó dúró kó ṣọ́ra. Ṣọ́ni bá rìn, ṣọ́ni bá rẹ̀ ayé lé. Ṣọ́ni bá èèyàn kan ló fún mi ní information pé tí mi ò bá tètè tara ṣàṣà pé ó ṣeé ṣe kán gbé mi lọ́kọlọ tàbí kán gbà mí lọ́kọlọ pé òun ríwọ pẹ̀lú èèyàn kan pé ó dẹ̀ ti ń di gbogbo ìgbà pé kí n máa bọ̀ ń bí pé máa róní tán. ó dà kí wọ ọmọbìnrin yìí iṣẹ́ òkè lára so ó ti bẹ̀rẹ̀ sí ṣọ́ mi káàkiri àbí ìyẹn ló ṣe wá mi wá sí hòtẹ́ẹ̀lì dúró náà ṣe ò mọṣẹ́ tí mò ń ṣe ni. mo mọṣẹ́ tó ń ṣe bọ̀ṣẹ́ yẹn ló máa dífá fún pé kán gba ọkọ mi tàbí kí wọ́n lé mi kó ń di ẹrù mi tàbí pé kémi wo náà wá ṣọ̀lẹ kí n má lọ protect nǹkan tí mo mọ̀ wípé ìgbésí ayé mi ni. so o mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe jọmọṣẹ́ hòtẹ́ẹ̀lì àbí ó ẹ̀ṣẹ̀ mọ̀ yẹn lónìí ni ẹni wíwá pé iṣẹ́ ọkọ̀ ẹ̀ lára ó ti bẹ̀rẹ̀ sí oúnjẹ owó nìyẹn lójú ara ẹ o ló wá trace mi káàkiri. oye pọ́ mò ń ṣe ok obìnrin wo ló wá bá ń bíbá yín sìn tí mo gbé aṣọ tẹ ọ. ta ló mọ̀ mi mọ̀ bóyá ó wà nínú room at least it's not a crime to come and pé mo fẹ́ wá check wá wo bọ́kọ mi ṣe ṣe and all of that tó bá gbé ẹ lọ kí ni mo fẹ́ ṣe. ìgbà wo ni mo kúrò lé anyway mo wá búùkù o lè lọ síbẹ̀ yẹn kó lọ bèrè mo wá búùkù room fún iṣẹ́ tí mo ní ní next week ń bíbá ẹni so o ti ń ṣọ́ mi o tún ti anyway. wọ́n ní ọmọ ìjọba ẹ̀wẹ̀ wú ẹ̀wẹ̀lẹ̀. Drop away, drop away, drop away. Now drop away, drop away, drop away. Pampe, oh Pampe, Pampe ni oh 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 eh eh. Ẹgbẹ́ ma ṣe dáadáa ni. Alpha ní kíni? Ṣé wá gẹ̀ẹ́tì wọn? Ṣé rí pé ẹ̀yin ọmọ ayé ìsìn onísọkúsọ ayé nìyí? Èyí tẹ́ ẹ̀ rí àti tí ẹ gbọ́ ẹ papọ̀ ẹ sọ́dọ̀ díndín òun pè mí òun sọ̀sọ̀kúsọ fún mi lórí fóònù olóòrọ̀ ọkọ mi pẹ̀lú obìnrin at the end of the day èmi fúnra mi náà wá gbéra mi stupidly mo lọ síbẹ̀ mi ò rọ́kọ mi ìgbà tí mo débẹ̀ mo rí pé òun àti business associate lọ́jọ́ wà ń bẹ̀ mo wá look stupid mo wá look foolish èmi kan wá wò pé tí ò bá kí n ṣe pé mo jágbáyà màá kàn déédéé gbéra ńlé màá ní mò ń wọkọ̀ lọ ìsọkúsọ tó dé sọ fún mi ló fà máa fẹ́ kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o kẹ́hìn kọ́kọ́ má lè mí lé ọkọ.
àǹtí mi bóyá pẹ́kẹ́ tó débẹ̀ ẹ kò jẹ́ kókó yín máa gbé yín mọ́ra ẹ wò àmọ́ láìpẹ́ mo máa prove ẹ̀ fún yín pé ọkọ yín ṣèrànù. Excuse me. Ọkọ mi ń ṣèrànù. Wo mi ò ránṣẹ́ o iṣẹ́ tó bá rán ọmọdé òun ló máa ń jẹ́ mi ò ránṣẹ́ o ṣé bẹ́ẹ̀ mi ni mo lọ́kọ kí n tiẹ̀ èké ìbídùn oníjókòó síbi tó ń ṣọ́gbà sí. Inú ẹ̀dájì a ò lè rí o, ara la mọ̀ a ò mọ̀nú. Ẹni tó ṣóni ló mọ̀ ni tẹ́dá ò mọ̀ o. Ṣẹ̀rí pé ẹni tó gọ̀ ló ra ìṣáná, ẹni tó gbọ́ ló ṣá. Ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ ayé lé. Ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ ayé gbẹ̀gẹ́. Ṣọ́ni bá rìn ṣọ́ni bá rìn ó mọ ṣọ́ni bá rìn ṣọ́ni bá ṣọ́ni bá rẹ̀ àgbọ̀n. Wọ́n lè fi òǹgbẹ ṣe mọ́. Wọ́n lè fi òǹgbẹ ṣe mọ́. Àárín ọ̀tá ló wà tó bá dúró kó ṣọ́ra. Kó dúró kó ṣọ́ra. Ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ̀ ayé lé. Ṣọ́ni bá ṣọ́ni bá rìn ó ṣọ́ni bá rẹ̀ ọ̀má rẹ̀ àgbọ̀n. Wọ́n lè fi òǹgbẹ ṣe mọ́. Báyọ̀ orí àdán wọ́n lè rí ọ̀ṣẹ́ lọ. Tó bá dúró kó ṣọ́ra. Ṣọ́ni bá rẹ̀ ayé lé. ẹ lẹ́ràn. ní ìtì ẹ̀ẹ́dì báwọn yìí mọ́ òkú bí akínsáré bá yín ṣe oúnjẹ. No, mi ò lè jẹun mò ń kánjú torí business deal kan wà lẹ̀. You see there is this endorsement deal tá a ti jọ sọ̀rọ̀ ẹ̀ ó yẹ kó dẹ̀ wá sign mo dẹ̀ ń pè é nọ́mbà ẹ̀ wà reachable ìgbà míì switch off kò yé mi. ó ti change number. nọ́mbà yẹn ò kò ló yẹn mọ́. báwo mo ṣe wá fẹ́ gẹ̀tẹ̀ báyìí because owó wa ń di kíní kò dẹ̀ gbọ́dọ̀ lọ. ẹ jẹ́ kí n fún yín ní ìtò lóǹsìn. ẹni lórí báyìí lovely. 081 54 00 114. 081 54 00 014. Nice one. ẹ ṣeun gan. irú ìjókòó ẹ jẹ́ kí n ṣe é ṣé bẹ́ẹ̀ ti gba nọ́mbà ẹ jẹ́ kí mi ṣoúnjẹ fún yín kẹ́tì ẹ̀ jẹun. no madam mi ò lè jókòó endorsement deal yìí tọ́nà ti ṣe tí mo ti nọ́mbà ẹ̀ kó bọ́ sí ni ṣe rí tóun bá ti sign máa jẹ nǹkan tó ju oúnjẹ lọ́nbì tí gbogbo wa máa dunnú. okay no problem. madam máa jọ yín lójú I am going to surprise you. ẹ jẹ́ ká fọkànbalẹ̀ ká mú business yìí náà. okay thank you very much. you're welcome Uncle BJ nice to see you. ẹ ṣe gan. bye. má pariwo má fi mọ fọ orí ẹ kọ́ńdà short má pariwo má pariwo. ṣé owó lẹ fẹ́ àbí mọ́tò. kí mọ́tò ẹ̀ dà. kí ó wà nù ẹ̀. bàbá gbé sókè má fi mọ fọ orí ẹ. má yìnbọn ẹjọ́ torí Ọlọ́run. Cut. You know what? Má bọ̀ wá Olúmídé, next time, mo fẹ́ kí o wá síta dáadáa ju bó ṣe wá sáyẹn lọ. Then smiley face àárín lójú ẹ̀, ó yẹ kó jẹ́ kó look real. Arm rubber ló àwọn ajú ẹ̀ náà, o dẹ̀ rí ìbọn lọ́wọ́ ẹ̀, jẹ́ kó look real.
then you ó yẹ kó bó ṣe wá sí báyìí ó yẹ kó jump padà sí mẹ́rin lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣùgbọ́n oh madam ẹ má overlap ẹ jẹ́ kí bá ṣe sọ tiẹ̀ tán ní kí wọn náà tó sọ tiẹ̀. hello. BJ ló ń sọ̀rọ̀. ẹ dúró báwo lè ṣe gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀. ó yà ẹ́ lẹ́nu bí mo ṣe gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ right. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé Don ni mi. now listen mo fún ẹ ní ọjọ́ méje kó o fi san owó tí mo béèrè lọ́wọ́ ẹ ibi tá a máa ń gbé sí lórí ìtàyẹ náà ló máa gbé sí láago 9 àárọ̀ ká ijọ́ méje sí èní tó bá yẹ máa yẹ̀yẹ́ orúkọ tó ti build tó bá fẹ́ kó bàjẹ́ lọ sanwó yẹn tó bá san máa yẹ̀yẹ́ àdékè mo tún rò nǹkan kan àwọn irú ẹ tí irú iṣẹ́ ìṣẹ́mọ́ lọ́wọ́ wọn pọ̀ màá fẹ́ ṣe sample fún wọn kọ́ fún mọ̀ pé tí irú wa bá ti dé àdé finally nìyẹn kó má lọ rò bá ń ṣe rẹ̀ orúkọ ẹ̀ṣọ́ mọ̀ pé ó ti build ẹ̀ ìrọ̀rùn ni láti bàjẹ́ wọ́n lè jẹ́ builder destroyer làwà. ǹjẹ́ jọ́ kí ọmọ yẹn tún ti gẹ́ẹ̀tì ní nọ́mbà mi ṣá. how. okay ẹ wọ jẹ́ ká ṣe ẹ yẹ wọ mọ́tò padà. ó yá ẹ move back. mo máa ró nsìn o ó yá máa gbé kámẹ́rà bọ̀. after action ṣe tó máa bọ̀. Welcome, sir. Yeah, good morning. Oh, I'm a leader, sir. Check your name. Oh, that's my girl. Yeah, my darling. Let's go. Bobo, we need you drive, my darling. I'm tired of driving. No, I want you to play the king today. Let me play the queen. Drive my shoe. For real? Yeah, drive. That's my darling. So, let me give it to you. Oh, that's my girl. That's my darling. I love you, love you, my darling. Ǹjẹ́ mọ̀ pé ìyàwó ọ̀nà rí bùtò kó bá mi yẹn ni? Ẹ jẹ́ ká tẹ̀lé wọn, okay. Báyé orí àdánwò lè rí ọ̀ṣẹ́ lọ. Tó bá dúró kò ṣọ́ra. Ẹ káàsán, ẹ kúṣẹ́ ẹjọ́ ọ̀gá yín ló fẹ́ rí. Sàgá Hausa. Fúnmiláyọ̀ Johnson. Fúnmiláyọ̀ Johnson. Nínú ọ́fíìsì sáà kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ọ́fíìsì yìí o. Ẹ dúró clayton sọ̀rọ̀ bá ṣe fẹ́ sọ fún mi pé ẹ̀ mọ̀ ọ̀gá yín mọ́ ni. Ṣé bẹ́ẹ̀ ni movie director tó wá bí lọ́jọ́ yẹn? Yes, ó dà pé ìwọ rán sí mi. I'm very sorry ṣe rí rúmọ̀ àtẹ̀jọ́ wa ẹ̀ first time tó máa wá service wa nìyẹn so wọ́n ṣe director wa kankan bí báyìí àbí. sáà lady tẹ̀rí lọ́jọ́ yẹn first time tá a ṣẹ̀ṣẹ̀ rí ni òun gan kàn wá make enquiry ni o. Ẹ dúró ẹ má sọ fún mi pé fún mi ò kí n ṣe workers yín bí kò tẹ̀ kí n ṣe ọ̀gá abẹ́ni tì ń bí. àtọ. wọ́n kàn wá make enquiry bí ni o. ṣé kò sí sá. Sorry ẹ̀mí pé woman yẹn kò kí n ṣe workers yín bí kò kí n ṣe ọ̀gá yín. Not at all, sir. Oh my God. Sir, ṣé kò sí sir? Okay, ẹ má worry, ẹ má bother. Okay, sir. Àwọn èèyàn ṣá, èèyàn ti gbá máa yẹn o. Ṣé ṣe yẹn ló wà lẹ́kọ̀ọ́? Wọ́n ní àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ wú ẹ̀wẹ̀lẹ̀. Àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ wú ẹ̀wẹ̀lẹ̀. Now drop away, drop away, drop away. Now drop away, drop away, drop away. Pampe, oh Pampe ni o, oh
Everybody know what is good to be. Even we no marry what will be. No matter circumstances, me and you go there. Nobody wanna go there, even hell is free. A guinea. A guinea. Guinea. Mo ní láti wá ọmọ ẹ̀ kan. Yes. Mo máa wá ẹ̀ kan. Mo ṣe bí ìwà ọmọ ṣáà ló mú ọmọ jò kígbẹ́ ẹni bí tí ò tó púpọ̀ àjìnà sírú wọn oníbàárà tó mọ́lẹ̀ ṣe bí ìyọnu ló ń wá tíṣẹ́ kò bá jẹ́ ká aṣòdodo àìṣòdodo kò ní jẹ́ ká bọ́ lọ́wọ́ iṣẹ́ ọwọ́ ọlọ́wọ́ tẹ̀rí ẹ̀ kò lè yọ ẹnu ẹlẹ́nu ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Lókè pẹ́ ọjọ́ mélòó la ń lò láyé tàbí wẹ̀wù ìrìn wọ́n. Tàgbéwù ìrìn wọ́n kí ló wá dé o. Láyé ikú ló ṣì máa gbẹ ìpẹ́. Kí ló wá dé o. Táwa kókó máa yé. Bánijọ́ tí èmi àti Fúnmiláyọ̀ wá sí ìjọ yẹn wá ra kan ti ṣe díẹ̀ báyìí so ẹ pè lórúkọ kan I think maybe Zainab. Oh, Zainab, ọmọ àdúgbò mi ni, ọmọ dáadáa. Ẹ jọ̀ọ́ ó ti pẹ́ tèmi àti ẹ ti ríra ni. Mi mọ̀ bóyá ẹ lè bá mi get number. Mi ní nọ́mbà ẹ̀. Ní tó dé wà lọ́wọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ò lọ mọ́. Nọ́mbà yẹn ò lọ mọ́. Ẹ jọ̀ọ́ báwo mo ṣe lè get ẹ? Ṣé kí n júwe ilé ẹ̀ fún yín? Ilé ẹ mọ́lé ẹ̀. Zainab, ọmọ àdúgbò mi mo mọ̀ dáadáa. Fáwọn mo ṣe rí lálẹ́ ìjẹta. Alẹ́ ìjẹta ẹ̀? Ẹ ṣì rí lálẹ́ ìjẹta ẹ̀? Lálẹ́ ìjẹta. Ẹ mọ okó fílìn dáadáa. Okofili ti side o. Saidi àgbàdo. Okay, àgbàdo Jaiye. Okay, good. Number 17 Okofili ilé nìyẹn. Number 17 Okofili. Okay. Ẹ sọ pé bẹ́ẹ̀ gangan ló ń gbé. Àlọ́ máa dúró mi ni. Thank you very much. Thank you. Fún mi bí wàá ti bí jẹjẹ sá mọ́ mi lọ́wọ́ tí mo bí tẹ́ gbàǹjọ́ yẹn òní mo fẹ́ mọ bí tó fẹ́ ságbà. Good afternoon. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní room tó wà. This is 20,000. You keep the rest. All right, thank you, sir. Thank you. Bí wọ́n yẹ sọ yẹn yọ owó yàrá yẹn ilé tó bá kókó make sure kókó wá bá mi lọ́fíìsì. Manager. Ẹ jọ̀ọ́ àwọn èèyàn mi kan wọ bíbá ń sìn especially man kan wọ agbádá báyìí ẹ jọ̀ọ́
ẹ fún mi ní room tó bá ní ẹ room tẹ́ fún wọn. ẹ ṣe ẹjọ́ ìlú ní owó room yẹn. 10,000. Okay. Ẹ gbà. All right. Aláìsí ti náà dídáde kì mo gbádùn ẹ gidi. Then dollars tí mo promise ẹ inshallah ó ṣe ń bá kìfà I will give it to you. Thank you. Ẹ wò ṣe wá rí o fílẹ̀ tẹ̀wọ́ sọ èmi kan máa wá ṣorí fún yín yàtọ̀ lẹ́nu. Allah. Ọlọ́run kò ní dàbí kẹ kúrò níbí lẹ́nu. Àkówó ní àgọ́. Kó mú champagne yẹn dání o. Yeah, who is there? Hey, why you allow? You Alaji, you go bring the wife of Honorable Komotel. Nígbà yàwó Honorable bá ní dọ́là kẹ̀yàm kúrì dọ́là mi ti ń bá iná de dollars àpè dollars náà kàṣí. Ó kọ́ dọ́là wa? No, iná de náírà orí kú máa náírà wà. Please. Ṣé dúró? Àbóyó tí ìbá gbà lọ́wọ́ ẹ̀ ń sìn wàá máa rò bí kíní èmi máa gbà. Dúró mo fẹ́ bí ẹ̀ béèrè kan. Ṣé mo jọ ilé bí? Do I look like somebody that is hungry? Bàákà bá ní wà láì bàákà. Ebi ò pa mí. Ebi ò pa mí. Now. Ẹ̀mẹ́jẹ kóra yín wá síbí. Kò lè má yẹ ká rush ẹ̀. Now. Disaura de. Àwọn fẹ́rẹ̀ ni mo fẹ́ lọ mọ́. Àbóyó. Ìgbàkọ̀ owó ni o. Wọ́n ló fẹ́ kó mi fẹ́. Now, ó yá ẹ̀mẹ́jì ẹ súnmọ́ra yín. Ẹ kọ́ fúnra yín ní wall kissing. Mata Honorable Mata. Hey, hold on. Who is that? For you. Allah. Who? Hey, wait, why? Mo dúró délé lákùn wà bí wọ́n. Wọ́n lọ sẹ́ẹ̀tì èèyàn wá bẹ́ẹ̀ mi. Iṣẹ́ fẹ́ máa díṣẹ́ kan lọ́wọ́. Tí wọ́n pé ìránṣẹ́ kí mo nílò ṣe kan lọ́wọ́. Wàláì bá kàbà ni o, wàláì bá kàbà. Bó bá ṣe wá jẹ́sì, bóyá kìí tẹ́ wọ́n fún ẹ lọ́kà àbọ̀. Ó fi mọ̀ kọ́ni jìnnà ní. Ó yá nǹkan tí mo ní ká ẹ ṣe lẹ́ẹ̀kan. Yìí sì ń gangan. Ẹ tún wá fara balẹ̀ dáadáa. Yà ẹ̀yin méjèèjì. Yes, sir. Súnmọ́ jọ ẹ́. Mata Honorable ni ba. Hold on. Stop. Wọ́n fi mí ṣe dá. Ọjọ́ gbogbo ní tó lè o, ọjọ́ kan ṣoṣo ní tó lóhùn. Bí rọ́bà lọ fọ́gùn ọdún tẹ́ẹ̀kẹ́ lọ fọ́gùn oṣù o. Ọjọ́ kan ṣoṣo ló ti tán. Sórí ẹkún tó ń sun yẹn kò ràn kankan rárá o. Nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi sí ni pé kó o jẹ́wọ́. Ọkọ̀ jẹ́ pé ẹ̀yin ènìyàn ẹ understand àwọn ọlọ́pàá ni tí ẹ bá understand wọn ẹ rí i pé àlè rárá. Now
Tell me. Jẹ́wọ́ fún mi. Tí o bá ti jẹ́wọ́, má worry. Wà máa lọ láyà tàlàáfíà ni. Ṣẹ̀rí bí kì í tẹ̀ wọ̀n ẹ̀. Ọkọ àfẹ́sọ́nà mi. Ó ti lé lọ́dún mẹ́rin. Iṣẹ́ jìbìtì òun lèmi àti bíjè jọ máa ń ṣe. What? Iṣẹ́ tèmi àti ẹ̀jọ́ ń ṣe lójoojúmọ́ rẹ̀ kó tó wá di ìtọ́jú Ọlọ́run ní pé a máa lo ọgbọ́n oríṣiríṣi ọgbọ́n àrékèrèkè a máa fi wọlé sáwọn olówó lára tàbá ti wọlé sí wọn lára tán a bẹ̀rẹ̀ sí ní blackmail wọn títí wọ́n máa fi fún wa lówó gidi. Àmọ́ iṣẹ́ Mr. Ṣọlá tó ń ṣe tíátà àwa kọ́ la ṣiṣẹ́ yẹn fúnra wa èèyàn kan ló fi iṣẹ́ yẹn rán wa. Èèyàn kan ló gbèsè lóyún iṣẹ́ yẹn fún yàbí. Kí ni orúkọ ẹni náà? Ibo ló ń gbé? Àti pé báwo ni wọ́n gangan ṣe mọ̀? Èmi ò mọ̀ bí tí ẹni yìí ń gbé but àbúrò ìyàwó Ṣọlá Tóbi òun ló gbéṣẹ́ yẹn fún wa. Sọ̀rọ̀ tó sọ yìí ò tọ́ ni torí tó bá jẹ́rọ́. Ó dá mi lójú. Ó dá ẹ lójú. Fún àrídájú ẹni pé Tóbi wá tó bá dúró báyìí lásán níwájú ẹ̀. Ó dá, no problem. IPO case tẹ̀ torí ẹ̀wà òun ló dúró yìí. Àwọn ní ọkọ ẹ̀gbọ́n Tóbi. Mr. Ṣọlá. Okay, that's good. Àbúrò ìyàwó yín ó ti ṣe statement. Nínú statement ẹ̀ ó reflect pé òun ni link láàrin Fúnmiláyọ̀ àbí kí lẹ́ ń pè Fúnmi àti the other guy tó kú. Mr. Ṣọlá mo rí pé kíní yẹn bá yín lágbo ó ṣọ́ọ̀kì yín. It's rather unfortunate. Ṣe rí ní ọ́fíìsì tiwa yìí kò sí situation tá a rí rí and it's so unfortunate pé àbúrò ìyàwó yín tẹ̀yìn value òun gangan ni link tó wà láàrin Fúnmi àti ọ̀bọ tó kù yẹn tó fi penetrate sí ọ̀dọ̀ tí yín. No. Ó dà kí mix up ti ń wà. Àwọn ọ̀daràn tí mò ń sọ̀rọ̀ rẹ̀ fún yìí ọmọ tó dúró yìí àbúrò ìyàwó ilé mi ni. No, mi mọ bó ṣe fẹ́ mọ́ra àbí bó ṣe fẹ́ papọ̀. Mr. Ṣọlá ọlọ́pàá làwa iṣẹ́ tiwa àmọ́ tẹ́yìn ò bá gbà wá gbọ́ a ti jẹ́ kó yé yín pé ọmọdé yìí ti ṣe statement ó dẹ̀ ti yọ níbẹ̀ róòlù tó play nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn náà ló dúró yìí because ó jẹ́ ká mọ̀ pé nǹkan tó mọ̀ òun hùwà bẹ́ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ òun. Ó ní mo ṣe òun. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀? Ẹ lè béèrè ẹ̀bùn ló dúró yìí ẹ béèrè bó tó bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Tóbi jọ torí Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Ọ̀gá ọlọ́pàá ẹ má dá wọn lóhùn àwọn àti ìyàwó wọn lọ́jọ́ ṣẹ̀ mí lọ́jọ́ tí èmi àtàntí mi máa mọ̀ wọn èmi àtàntí mi làjọ ń jáde lọ́jọ́ yẹn àwa rí wọn mo sọ fún àǹtí mo ní pé àǹtí mi ẹ wo máà tó máa act fíìmù yẹn
àti mi tẹ̀ kọ́kọ́ ń ṣe bákanbákan èmi mo tún súnmọ́ wọn pé ṣẹ́yìn ni Bọ̀dàṣọlá tó máa act movie wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ bọ̀bọ́ ṣe bá mi sọ̀rọ̀ kò dùn mọ́ mi inú rárá níṣe mo fẹ́ jókòó síwájú mọ́tò wọn wọ́n ní káàtì mi máa bọ̀ wájú kémi lọ sẹ́yìn mi tún wá fi yẹn bínú lẹ́ẹ̀kan náà mo kọ̀ rí pé wọ́n ti ń fi àǹtí mi mo tún gbogbo bí mo ṣe ṣe sí wọn tó kọ́ lè wo ibi tí mo wà mo ṣe sí wọn mo fojú sọ mo fi ara sọ mo tún fi gbogbo nǹkan tí mo ní mo tún fi ṣe sí wọn wọn ò wo sáìdì ọ̀dọ̀ mi nǹkan tó fà á tí mo fi ṣe nǹkan tí mo ṣe nìyẹn. Mr. Sholabot, why are you shocked? Ó yà mí lẹ́nu ni. That is life. Tóbi, nínú àwọn àlàyé tó ṣe kalẹ̀ yìí, underdura ẹ̀ ni ó ṣe statement ẹ ni àbágbébùn sí ẹ lórí a frustrate ẹ a provoke ẹ pé nǹkan báyìí ni kò wí a ní ẹ lára. Rárá sá o, mo sọ mo kọ sínú statement bẹ́ẹ̀ fún ara mi. Ǹjẹ́ gbọ́ báyìí? Mo kàn ní question kan láti bí. Ó tó ọdún mélòó tí ẹ ti pàdé òun àti sister ẹ̀ tó ń sọ tẹ́yìn fẹ́ sílé yẹn? Ìyẹn tọ́dún mélòó títí dìsìn? A máa lọ bí ọdún 12 báyìí. 12 years ago. Which means pé 12 years ago ni ọkọ sister ẹ ti ṣe. Bẹ́ẹ̀ni sá. Ó dẹ̀ stomach ẹ̀. Bẹ́ẹ̀ni sá. Ọ̀dọ́ wọn ló ń gbé. Bẹ́ẹ̀ni sá. Jíjẹ mímu everything àwọn náà ni wọ́n ń gbọ́. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ ẹ náà. Ní gbogbo gbà yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n ra aṣọ fún àbí. Bẹ́ẹ̀ni. What do you do? Ṣé àwọn oníṣẹ́? Àbí school ni? Student ni. Okay. Àwọn náà lọ ń sanwó school ẹ. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ ẹ náà. Àbí? Ìhàwó wá ni ìyàwó yín kọ sí ọ̀rọ̀ yìí nígbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ẹ wo, ọ̀rọ̀ ọmọ tó dúró yìí máa mú láyà ìyàwó mi ni. Débi péjọ́ tó ti gbọ́ pé wọ́n mú àbúrò òun kò fi mí lọ́kàn balẹ̀ pé mo gbọ́dọ̀ lọ yọ àbúrò òun pàbúrò òun kì í ṣe ọ̀daràn. So tẹ bá wá délé ẹ jẹ́ pé wọn pé àbúrò wọn gangan ni principal actor lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣẹ́gbọ́n ẹ jẹ́ kó yé wọn kẹ́rẹ́ dẹ̀ sọ fún wọn pé àwọn fúnra wọn ti ṣe sister wọn láti 12 years ago bóyá jẹ́ nìyẹn. Excuse me ẹ̀yin lẹ́ni case òun tẹ́yìn bá fẹ́ làwọn máa bá yín fẹ́ ṣùgbọ́n as a police officer gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ó ń lọ sí court níjọ́ Monday. Exactly, sir. Ó lọ sí court Monday. Thank you, sir. Ọ̀rọ̀ mi kọ́ lé lé Sorry, sir. Ṣé mo lè máa mú lọ sí? Oh, why not? Mo ń padà sí sẹ́ẹ̀lì tiẹ̀. Mo get pé orú mu yín. Ẹ wo, orú mú mi ì rí irú eléyìí. Inú ẹ̀dá jì a ò lè rí o ara lámọ̀ a ò mọ̀nú ẹni tó ṣóni ló mọ̀ ni tẹ́dá ò mọ̀ ṣẹ́rí pẹ́ni tó gọ̀ ló ra ìṣáná ẹni tó gbọ́ ló ṣá ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ ayé lé ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ ayé gbẹ̀gẹ́.